iwájú ṣáni tí tàwa ọlọ́run ló rẹ wá láyé ṣe lóhun lóhun tó ṣolókùrò wá lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbò. àkókò yìí tó bá jẹ́ pààrọ̀ la wà mo kí wa ẹ mọ̀ káàárọ̀ o, tó bá jẹ́ pé ọ̀sán la wà mo kí wa káàsán, tó bá jẹ́ pé alẹ́ la wà ní gbogbo ibikíbi tá a bá wà mo kí wa káalẹ́. A kú wẹ́dà yìí àsìkò ògbẹ ẹ̀mí wa ni yóò gbàjá àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí náà ni èmi náà ni Dr. Mutiu Ọlátìgbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́ Ben. Ìgbà mí àwọn mí máa pè mí ní Ben, ìgbà mí wọ́n máa ń béèrè lọ́wọ́ mi pé kí ni mí ní Ben. Mí ní Ben náà ni tẹ́lẹ̀ ńgbà tí akọ́dá takọ́sọ ẹgbẹ́ wa ní ọkọ̀ à ń jẹ́ bàbá ewé ń jẹ́. Àmọ́ nígbà tí àwọn èèyàn bá rí wa pàápàá jùlọ tí wọ́n bá invite wa sí program kan tí wọ́n bá rí wa wọ́n á ní ẹ̀yin ọ̀dọ́ náà tí ẹ̀ ní ẹ̀ ń ṣe nǹkan yìí tààrọ̀ pé àwọn bàbá kan ni láfi wá change kù ní bàbá ewé ń jẹ́ àwa sọ di ewé ń jẹ́ Ben, Ben bàbá ewé ń jẹ́, torí a fẹ́ kí orúkọ bàbá ewé ń jẹ́ náà kó parẹ́ ní ara orúkọ iléeṣẹ́ wa la fi sọ di Ben bàbá ewé ń jẹ́. Ẹ bá gbàgbé láti subscribe sí orí channel wa kí eléyìí kó tó máa fún wa ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tá a tún sọ tá a tún fẹ́ sọ síwájú. Ẹ wá rí ní òní tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ nípa nǹkan tó pọ̀ rẹ̀ tí ibi tá a kàn lè yà sí ló máa pọ̀ díẹ̀ torí àlàyé pọ̀ ń bẹ. Òun náà ni ọ̀rọ̀ ìràwọ̀. Lóòótọ́ a lè má take it serious torí nǹkan pamọ́ sínú ayé ó pọ̀ gan. Ìmọ̀ yìí wá sì ní kéèyàn máa wá ìmọ̀ títí ọjọ́ téèyàn ò jáde láyé ni. Èèyàn kàn ní máa sùn máa hanrun máa jí máa jẹun, at least a day ó tiẹ̀ gbọ́dọ̀ di nǹkan kan mọ́ pé nǹkan báyìí ni mo mọ̀ lénìí, nǹkan báyìí ni mo achieve. Ẹ̀rí ọ̀rọ̀ ìràwọ̀ nǹkan tó kẹnu tó jìn lọ́dọ̀ àwọn àgbàlagbà ni. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ látòrí sísọ nǹkan lórúkọ. Ẹ̀rí sísọ nǹkan lórúkọ nǹkan tó kẹnu ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ ní gbogbo ìgbà, a kì í ṣàdédé sọ nǹkan lórúkọ, kódà a kì í ṣàdédé sọ ilé iṣẹ́ lórúkọ tàbí nǹkan kan ká má tún wá sọ títọ́mọ. Gbogbo nǹkan láyé tá à ń sọ lórúkọ ó máa ń lapa nínú ilé ayé ẹ̀dá. Kò sí àní-àní ó máa lapa nínú ilé ayé ẹ̀dá. Ẹnìkan bá mi sọ̀rọ̀ recently nípa ìràwọ̀. Ó nígbà tí ó ń go through gbogbo àwọn nǹkan tí mò ń sọ lórí YouTube, ó ń discover pé nínú apá kan àwọn ìràwọ̀ yẹ̀pẹ̀ nǹkan tí mo sọ ń ṣẹlẹ̀ sí òun, and then nínú apá kan ìràwọ̀ atẹ́gùn nǹkan tí mo sọ ń ṣẹlẹ̀ sí òun. Àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ti treat case báyìí dáadáa, kódà mi ò tí ì béèrè mọ́ǹtì ẹni yẹn ni mo ti ṣàlàyé fún wọn pé ó máa ń wáyé bẹ́ẹ̀, pàápàá jùlọ tí ó bá jẹ́ pé ọmọ tí a fẹ́ bí tí ó bá jẹ́ pé irú ọmọ tá a fẹ́ bí yẹn bóyá irú ọjọ́ ìní ní alẹ́ bóyá ní dédé 11
11:48 tàbí 11:50 ìyá arú ọmọ bẹ́ẹ̀ wà ń rọbí lọ́wọ́. Inú ilé tó wà ń gbà náà, inú ilé ìràwọ̀, ó lè jẹ́ pé ìràwọ̀ atẹ́gùn ló wà. Nígbà tí wọ́n á bí ọmọ náà sáyé, ká sọ pé bóyá orí ló ti kọ́ ó mórí bọ̀, orí tó mú bọ̀ ní dédé bóyá bí aago bíi, ká sọ pé bóyá bí 5 minutes to 12 ó ti mórí jáde. Nígbà tí wọ́n á bí sáyé 12 o'clock wá ti rọra kọjá díẹ̀ kó tó di pé wá délé ayé. Ó dàbí ẹnì kan tó yẹ pé ó wà nù yàrá kan ni, ó wá sílẹ̀kùn láti fẹ́ jáde, ẹsẹ̀ tó wá nà síta ó bọ́ sọ́jọ́ kejì kó tó di pé wá jáde síta. Mo ní bó ṣe máa rí nìyẹn. Mo máa nípìn nínú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú atẹ́gùn, mo máa nípìn nínú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìràwọ̀ tó bá nest sí atẹ́gùn gbà náà. Nígbà táyé náà máa fún mi ní month of birth ẹ̀, mo wá rí pé ó ní January, that is January 19, January 19, no January 20. Bàtà wá wo ìràwọ̀ January 20, àwa rí pé ìràwọ̀ atẹ́gùn ni nínú ilé ìràwọ̀. Àmọ́ ẹ wá wò láti December dé January 19, January 19 ìràwọ̀ yẹ̀pẹ̀ ni. Láti January 20 lọ bẹ́ẹ̀ yẹn ìràwọ̀ atẹ́gùn. Ṣe rí pé láì tí bèrè mọ́ǹtì ẹ̀ mo ti ṣàlàyé ọ̀rọ̀ fún ó dẹ̀ rí bẹ́ẹ̀. So àwọn nǹkan bẹ́ẹ̀ ò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀ tún wá rí orúkọ ṣe pàtàkì. Orúkọ ó ṣe pàtàkì, a kàn kí ṣàdédé mú ọkọ̀. Orúkọ tẹ́ ẹ rí yẹn alifábẹ́ẹ̀tì tán fi kọ́ ó ní mínì. Àmọ́ nǹkan téèyàn ò bá mọ̀ ó ṣàgbèyàn ń gbà mí. Ọmọ tá a bá sọ lórúkọ tó dáa tó bá ìràwọ̀ ẹ̀ mu, irú ọmọ báyìí bí bàbá wọn bá ń ṣe ìṣègùn nígbà tó bá dàgbà tí ò ní pọ́blẹ́mù kankan, irú wọn máa ń bìlífù pé sóògùn wà ní. Nígbà tí wọ́n rí jà ayé rí, nígbà tí wọ́n gbé nǹkan tó wúwo lé kádàrá rẹ̀ lórí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ sí ẹ̀yìn nígbà kan rí, kádàrá nǹkan tá a ti kọ ni tí ò ṣe yí padà. Kádàrá, wọ́n ní àdúrà lè yí kádàrá padà, mi ò lè deny ẹ̀ torí kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. Àmọ́ àwọn nǹkan kan wà tí Ọlọ́run kò ní ṣe, ó lè ṣe àmọ́ kò ní ṣe. Gẹ́gẹ́ kó mọ gbàdúrà sọ́lọ́run pé mọ́ǹtì tó wáyé, oṣù tó wáyé, ọdún tó wáyé kọ́lọ́run yí padà. Mọ́ǹtì tó wáyé, ọjọ́ tó wáyé, mọ́ǹtì tó wáyé àtòṣù tó wáyé ó ń dúró fún kádàrá rẹ ni. Ìwọ tó bá mọ̀mọ́ ó dàbí ẹni tó ti gbé kádàrá rẹ jùnú ni. Nítorí pé nọ́mbà kọ̀ọ̀kan nínú ọjọ́ tí wọ́n bí ẹ, oṣù tí wọ́n bí ẹ, ọdún tí wọ́n bí ẹ, ó máa sọ̀rọ̀ nípa ìgbésí ayé rẹ, gbogbo nǹkan tó máa jẹ́ pátá ó máa sọ. Òun ló máa fi ń jẹ́ pé wọ́n máa ń sọ pé àwọn kan wọ́n ti rí ògo ológo síwájú ológo. Bẹ́ẹ̀ ni, wàláhì bẹ́ẹ̀ ni. Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn kà lọ́wọ́. Ọjọ́ tí wọ́n bá ti bí ọmọ, wọ́n ti mọ déètì, wọ́n ti mọ mọ́ọ̀tì, wọ́n ti mọ yíyẹ, wọ́n ti mọ irú ọmọ tí ó jẹ́. Ọmọ yìí ni báyìí ni ó jẹ́ lágbolé wa. Ibẹ̀ wọ́n ti mọ dààmú ọmọ náà, wọ́n ní kí jẹ́ kó jẹ́ nǹkan náà. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ nípa nọ́mbà ṣe pàtàkì, orúkọ ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ. Tá a bá fẹ́ sọmọ lórúkọ, ká sọmọ lórúkọ tí ó bá kádàrá rẹ̀ mu. Nígbà tí wọ́n bá ṣe òṣùwọ̀n, ká ní wọ́n ṣe òṣùwọ̀n ọdún tọmọ náà délé ayé, mo fẹ́ fi ṣe àpèjúwe ni o. Kó wá jẹ́ kó sùnwọ̀n náà nígbà tí wọ́n sòsùnwọ̀n ẹ̀ wọ́n mú sẹ́gbẹ̀ kan. Ẹ wá fẹ́ sọ lórúkọ, nígbà ẹ lọ sọmọ lórúkọ, ó kọ tẹ́ wá sọmọ, ó wá lọ ju kádàrá tọmọ ń gbé bọ̀ lọ. Yóò wá dà gẹ́gẹ́ bí ẹni tí ẹ máa gbé báàgì sìmẹ́ǹtì ká ní 50 kg ni.
wọ́n wá gbé 5 sílẹ̀, èmi sì ní mi ò ju 70 kg lọ. Wọ́n wá ní kí n gbé báàgì sìmẹ́ǹtì tó jẹ́ 50 kg mẹ́rin sórí. Ṣé ẹ mọ̀ pé ní mi ò ní ti débì kankan tí ọrùn fi wọlé mo dẹ̀ lè mọ́ kúrò níbi tí mo ti gbé lórí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àyànmọ́ tó ń jókòó àti kádàrá tó ń jùsùtà délé ayé. Tí wọ́n bá gbé orúkọ tó wúwo sí orí ọmọ, irú ọmọ bẹ́ẹ̀ k'Ọlọ́run jẹ́ kó ní ìlọsíwájú, irú ọmọ bẹ́ẹ̀ k'Ọlọ́run jẹ́ kó ṣe àṣeyọrí láyé. Ó ní bàbá kan fi kọrin nígbà kan rí, wáàsí náà ti pẹ́. Ó ní ẹ má fọmọ wọ́mọ kẹbẹ̀rú Ọlọ́run, ẹ má fọmọ wọ́mọ kẹbẹ̀rú Ọlọ́run, torí ẹni bá fọmọ wọ́mọ àlùmọ́ ẹ pa, ẹ má fọmọ wọ́mọ kẹbẹ̀rú Ọlọ́run. A kì í fi ọmọ wé ọmọ nítorí nǹkan tó lúkálùkù gbé wálé ayé ó yàtọ̀ síra wọn. Wọ́n á tó tẹlòmíì dáadáa, wọ́n á tẹ́ tẹlòmíì bàṣàbàṣà. Àwọn kan wá mi wálé níjọ́ kan, fútbọ́là ni wọ́n. Ó wá pọ̀ pé àwa jọ ń sọ̀rọ̀. Ó ní òun score mọ́, ǹdẹ̀ ló máa ń score dáadáa tẹ́lẹ̀. Mo bá ní nọ́mbà kí ló ń lò, ló bá fún mi nọ́mbà. Mo bá ní nọ́mbà tí wọ́n fún ẹ yìí, wàá kàn mọ́ gbá bọ́ọ̀lù dànù ni, wàá máa waste bọ́ọ̀lù dànù ni, o ò lè go láyé, wàá kàn mọ́ ṣiṣẹ́ fún ṣẹ́ ni. Mo bá ní ẹ kíyèsí àwọn players mi ní international club, bóyá nígbà tí wọ́n gbé fún wọn ní orí ibi pápá àṣírí tí wọ́n wà tẹ́lẹ̀, tíìmù tí wọ́n wà tẹ́lẹ̀, wọ́n popular, wọ́n mọ̀ ọ́ dáadáa. Nígbà tó wá kó club náà, nígbà tí wọ́n máa gbé aṣọ míì lọ́rùn, wọ́n bá gbé nọ́mbà kan sí lọ́rùn. Nọ́mbà tí wọ́n máa gbé sí lọ́rùn, ó wá borí kádàrá ẹ̀ mọ́lẹ̀. Ó bá di pé kò lógo mọ́, kó máa júbọ̀ dànù, kó máa gbá pẹ́, kó máa gbá ohun, kó máa ṣe òǹgò. Nìkan ni wọ́n bá ní ó ní bẹ́ẹ̀ ni lóòótọ́. Ó dárúkọ players yẹn, mi ò mọ̀ tó ti rí bẹ́ẹ̀ fún players báyìí lóòótọ́. Kódà nígbà mìíràn, nọ́mbà alẹ́ téèyàn fẹ́ gbé, téèyàn bá ti mọ nọ́mbà alẹ́ téèyàn fẹ́ gbé, téèyàn dẹ̀ mọ̀, kódà bó mọ̀ tó bá ṣàlàyé ara ẹ̀ fáwọn tó mọ̀, tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe òǹkà nọ́mbà náà, tí nọ́mbà yìí bá ti lè lọ já sí nǹkan tí ò dá, wọ́n sọ fún ẹ pé má gbélé yìí, nítorí pé tó bá gbélé yìí wàá kàn máa jẹ gbèsè ni, gbogbo nǹkan tó kó débẹ̀ wàá tà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nọ́mbà ṣe rí nínú àṣírí ìràwọ̀ ẹ̀dá tá a ti wà lórí ẹ̀ láti join. Àmọ́ ìgbà míì wà tó jẹ́ pé bóyá sọ pé àkíkà nǹkan kún ni, ẹlòmíà ní kò mọ̀ sí ní tó kàn òun, àṣẹ ló ń sọ, ó lè dàbí àṣẹ lóòótọ́. Torí gbogbo ìgbà náà ni mo máa ń pariwo síta. Ìgbà míì ọ̀rọ̀ wo ò nídìí ogun, lóòótọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà, èmi náà yíwọ́ padà. Àmọ́ máa ń sọ òótọ́ ọ̀rọ̀ fẹ́ lómi pé ìgbà míì ọ̀rọ̀ yín ò nídìí ogun, àtúnṣe kan ní kẹ́ ẹ wá sọ̀rọ̀ ayé yín. Ọ̀rẹ́ mi kan recently ò bímọ. Ọ̀rẹ́ mi kò sí Nàìjíríà, Canada mẹ́yìn ló wà. Nígbà tó bímọ, ó contact mi pé tọ̀, ó ti bímọ, obìnrin sì ni, orúkọ wo ni kò sọ. Fún mi ní déètì ọmọ náà, fún mi ní orúkọ tó fẹ́ sọ ọmọ náà, ká ṣe àyẹ̀wò lórí ẹ̀. Nígbà tí wọ́n fún mi lórúkọ, wọ́n ní àwọn fẹ́ sọ ọmọ náà ní Amina, AMINAT, Aminat ni wọ́n fẹ́ sọ ọmọ náà lórí, wọ́n fẹ́ sọ lórúkọ. Ìgbà tí mo wá wọn òsùn Amina tí wọ́n fẹ́ sọ ọmọ tí wọ́n bí ní ọjọ́ náà ní orúkọ, mo wá rí i pé tí wọ́n bá sọ ọmọ náà ní Amina, àkọ́kọ́ náà
ọlọ́mọdé kò mọ̀ sí nǹkan àṣetì láyé rẹ̀ nítorí pé ògo tó gbé wá sílé ayé ògo ọ̀gá ni àmọ́ tá bá ti sọ lámì náà yẹn ẹ tó bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ kò ní jẹ́ kó ní àkójọ kò ní jẹ́ kó ní àkójọ kò dẹ̀ ní jẹ́ kó rí kádàrá ògo tó ń gbé wálé ayé kò ní jẹ́ kó rí lọ. ọ̀ǹtì ìgbà tí a wá fi nọ́mbà kan kún àmì náà rẹ̀ kó tó di wípé orúkọ náà wá balance pẹ̀lú oṣù ẹ̀ nǹkan tá à ń pè ní ìmọ̀ nìyẹn. ẹlòmíì sọ company ló kọ ọlọ́run ló mọ iye awọ́rò tó ti dì mọ́ company still kò rí solution